Ǹjẹ́ ẹ káàbọ̀ padà sí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tọ́lọ́run fún yín lórí ọ̀fẹ́, bá wa tẹ subscription button àti notification bell tó dá gbogbo ìgbà tá a bá ti mú àwọn review sinimá bí eléyìí wá. Àjùmọ̀ máa ṣe kíni, àjùmọ̀ máa jẹ̀gbádùn, àjùmọ̀ máa fi ọ̀rọ̀ jomi tó rọ̀ lórí àwọn sinimá báyìí. Ǹjẹ́ kí lorúkọ sinimá tí a mú wá fún yín lọ́jọ́ tòní? Last Friday ni o, Last Friday ni sinimá tí a mú wá fún yín ní ọjọ́ tòní. Ǹjẹ́ irú ìfẹ́ bí eléyìí ṣì wà? Ǹjẹ́ onílòótọ́ ni ìfẹ́ wà? Àwọn kan ní ìfẹ́ ń ṣirẹ̀, ṣùgbọ́n nírú sinimá tí a wò yìí, ṣé ìfẹ́ ń ṣirẹ̀ lóòótọ́? Lẹ́yìn ò bá tí ì wo sinimá yìí, ẹ sáré lọ sí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀ Last Friday máa gbé wá fún yín. Àwọn òṣèré pàtàkì àti àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá yìí. Àwọn bíi Feranmi Oyalowo, Yetunde Barnabas, bàbá Jide Kosoko, gbogbo wọn pátá ló kópa nínú sinimá Last Friday. Ǹjẹ́ ìfẹ́ arákùnrin yìí ló kù tá a mọ̀ sí Yetunde Barnabas? Lótìítọ́ àti lódodo la rí pé àwọn méjèèjì nífẹ̀ẹ́ ara wọn nínú sinimá yìí, ṣùgbọ́n a mọ̀ pé tó bẹ́ẹ̀ ni tó fi jẹ́ wípé ìgbà tí Yetunde Barnabas kú lórí ikú ẹ̀ ló wá di wípé bọ̀dá ò wá ṣe kíni, kò gẹ́ẹ̀tì ara ẹ̀ mọ́ o, kò fẹ́ rẹ́nì kankan yàtọ̀ sí Yetunde Barnabas. Bóyá nǹkan míì tiẹ̀ wà ńbẹ̀ ni, àbó nímùlẹ̀ kan tán mu ni, àti ìmọ̀. A máa retí nínú apá kejì sinimá yìí. Madam Sajẹ tó jẹ́ ìyá Yetunde Barnabas gan, àwọn gan ti gbé kúrò lára o, ṣùgbọ́n arákùnrin tó jẹ́ olólùfẹ́ Yetunde Barnabas nínú sinimá yìí, kò gbé kúrò lára o. Bó ṣe ń ṣe ní kàyéfì ló ń ṣe ní ààhin, ojoojúmọ́ ló fi ń ronú òkú ọ̀run tó ti lọ tí ò padà wá mọ́. Sinimá yìí fẹ́ parí díẹ̀ la rí nǹkan kan o. Àní tẹ́yin ò bá tí wò, ẹ lọ síkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀ Last Friday, ẹ lè wò direct tàbí kẹtẹ̀lé ṣàgbémẹ̀ ìkan nínú méjèèjì. Ẹ jẹ́ ká jọ wá sọ̀rọ̀ lé lórí. Ló bá gbé jáde fún pé arábìnrin yìí tí ó kú yìí ló bá kànlẹ̀kùn, ló bá ṣílẹ̀kùn. Àwa mọ̀ bójú ayé ni, bójú àlá ni, ṣùgbọ́n nínú apá kejì sinimá yìí láti máa rí bó ṣe rí àti bó ṣe lọ. Tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ lèyí tí ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube yìí, ẹ má gbàgbé ẹ kàn máa tẹ subscription button àti notification bell ká lè máa gbádùn ara wa ní gbogbo ìgbà àti àsìkò tá a bá ti ń ju àwọn sinimá bí eléyìí sórí àgbàgbé. Ẹ má gbàgbé Last Friday ní sinimá yìí, sinimá tí àwọn àgbà òṣèré bíi Barnabas, Yetunde, Feranmi Oyalowo àti bàbá Jide Kosoko gbogbo wọn kópa níbẹ̀ ni. Ó kún fún suspense, àmọ́ Madam Sajẹ àwọn náà ò gbẹ́yìn o. Last Friday ní sinimá. Ẹ ṣé púpọ̀.